assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ púpọ̀ fún Allah tí ó gbé ẹ̀sìn wa lórí ìmọ̀, tó gbé lérí àgbọ́yé, tó gbé lérí àsọyé, tó gbé lérí ẹ̀kọ́, tó fi jẹ́ pé ìyẹn ló fà á tó fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ fi ṣe ìbẹ̀rẹ̀ fánàbí wa òun náà ni ọ̀rọ̀ ẹ̀kọ́ kíkọ́, ìkọ́ ẹ̀kọ́ kíkọ́. So ẹ̀sìn innama hadha ilm din wa innama hadha din ilm. Ẹ̀sìn wa yìí ìmọ̀ ni, ìmọ̀ wa tá ń wá yìí ẹ̀sìn là ń ṣe yẹn. Ìyẹn ló jẹ́ pé it is very very essential kí èèyàn ó ronú dáadáa kó tó mọ mimman aw amman ya'khudhu ilmahu ń bolo wọn ti bá máa ń torí pé ìmọ̀ wíwá ẹ̀sìn ni, ẹ̀sìn ṣíṣe ìmọ̀ ni. Àwọn bàbá fi máa kọ nílẹ̀ Yorùbá pé ìmọ̀ lọ́la dínì ọgbọ́n ògbé, ìgbà tẹ́yìn bá nímọ̀ ni ó tó gbọ́n. So kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. Bí iná ọ̀bá tí ìtàn lásọ ẹ̀jọ̀ kì í tán lè kaná, òwe àwọn bàbá wa yẹn. Ẹni pé ọ̀rọ̀ rábítà wa yìí, rábítà gbogbo wa, ogun gbogbo wa nílẹ̀ Yorùbá, Ẹdó àti Delta yìí, ó nídìí kéèyàn máa ṣàlàyé fún èèyàn ọmọ ìyá wa. Torí pé ní tá a ṣe yẹn tọ́lọ̀ ń gbọ́wọ́ wa ṣe yẹn, tọ́lá àwọn kan la ṣe ní tí aláàgbọ́wọ́ wa ṣe yẹn naturally ọmọ ànẹ́bí Ádámù máa ń resist irú nǹkan báyìí. Káàkiri sọ pé nǹkan tó ti wà tipẹ́ àwa fẹ́ change ẹ̀, kódà báwọn èèyàn ń jìyà ń bẹ̀. Nínú àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn ni pé in tó bá ti wà tipẹ́ kódà kí àwọn máa jẹ àwọn èèyàn díẹ̀, wọ́n fẹ́ máa wò pé ẹ jẹ́ àwọn máa mánéjì eléyìí tí ń jẹ àwọn ń yà yìí lọ. Torí pé míì tí ó dé àwọn ò tí ì mọwọ́ tí ó yọ ní Yorùbá fi máa ń sọ pé èṣù táwọn ti mà lọ́jọ́ tó ti pẹ́ ọ̀sẹ̀ ju áńgẹ́lì táwọn ò ti burú ẹ̀ lọ. Ẹ wá ní gbogbo àwọn ògbé kínní sínú ìmọ̀ àti làákàyè. Tá bá fi pé nǹkan léṣù kò sí bó ṣe fẹ́ wúlò. Ṣùgbọ́n torí pé ìyà sáà mọ́ àwọn èèyàn lá, ṣùgbọ́n torí pé àwọn èèyàn sáà mọ́ resist change, ká sọ pé kí nǹkan change, ó máa ń ní àwọn èèyàn lá, àwọn èèyàn máa ń complain. Kódà bó jẹ́ wípé ibi tí nǹkan yẹn fẹ́ change lọ, ó máa wà more beneficial than the previous one. People do not like change. That is natural. And that is why tó fi jẹ́ wípé ahódi gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá, Ẹdó àti Delta ní duty of care nípa wípé ká ṣàlàyé fún yín. And at the same time ẹnì kankan nínú gbogbo wa tí Ọlọ́run lò fún reformation rábítà yìí a need láti fèsì èébú fẹ́nì kankan nínú àwọn tí wọ́n oppose wa, àwọn tó ń criticize wa. We hold them explanations. Mo rí àwọn èèyàn wa tí wọ́n máa sọ pé you go explain tire, you go explain tire. Mo ní yes, you are very correct. We go explain tire as long as you are ready to listen tire. Iṣẹ́ tó lùkọ́ máa ṣe náà ní kó explain. Táwọn tó lùkọ́ bá wá explain ọ̀rọ̀ fún tí ò bá ti yé wọn, olùkọ́ ń láti explain tire tó bá wọn listeners náà ti ń gbọ́, àwọn náà ò listen tire ni, kì í ṣe ìbúkẹ́ náà sọ fún wa pé you go explain tire. Ẹ fi ń sọ fún wa ní wípé ẹ̀ tí ìgbọ́n tá à ń sọ yé. Nínú criteria olùkọ́ gidi, a good teacher òun náà ní wípé yóò gbé understanding kíláàsì kọ̀ọ̀kan lórí ẹni tó pọ̀ jù ní gbígbọ́ nǹkan yé. Àwọn ọmọ 50 wọ́n wà class, olùkọ́ ti gbọ́dọ̀ mọ hálù ọmọ kọ̀ọ̀kan. Eléyìí ní kọ́kọ́ máa gbọ́ yé, àwọn eléyìí náà tún máa gbọ́ yé tẹ̀lé wọn, àwọn eléyìí wọn èyí tètè gbọ́ yé. Yóò wá máa gbé understanding kíláàsì yẹn lérí àwọn tí wọn èyí tètè gbọ́ yé yẹn. In táwọn tí wọn èyí tètè gbọ́ yé bá fi gbọ́ yé, àwọn tí wọ́n máa gbọ́ yé tí wọ́n sún òkè wọ́n ti gbọ́ yé dáadáa, àwọn tí wọ́n tètè máa gbọ́ yé wọ́n ti gbọ́ yé jù. Ìyẹn lolùkọ́ yóò fi pass. So ká sọ wípé kẹ́ máa sọ fún wa pé àwọn explain tire yẹn lórí ọ̀rọ̀ reformation of this rábítà kì í ṣe èbú. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún ẹnìkejì pé ń fà ọ́ lẹ̀ ìní jẹ́ ọ lọ, òun náà ò ní kú olójú kan náà. Àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé táwọn yẹn bá sọ wọ́n mọ̀ fi rò báwọn fi ń bú opposite party. Ṣùgbọ́n tẹ́ bá lè ronú dáadáa, àwọn náà ti ṣe àwọn èbú. Someone that is telling us that we go explain tire is now telling us the kind of person he is. Wípé intention ò tí yé o, ẹ tún sọ. Nígbà tá a bá fi ń tún sọ ìwọ náà máa tún gbọ́. So I explain tire yẹn kì í ṣe èbú, ẹ̀yin náà ó reason tire títí tó fi jẹ́ pé ẹ gbọ́ yé. Now àwọn èèyàn pín sí mẹ́ta nínú ẹ̀dá tẹ́yẹ̀ máa ń bá sọ̀rọ̀ láyé according to ìmọ̀ tá a kọ́ lọ àwọn afa. Àwọn kan bẹ à ń pè wọ́n ní Khalid. Àwọn yẹn àwọn ẹ̀sàdálẹ̀ kako ẹlẹ́lẹ̀ kako àmọ̀ tí ó ń ṣe Khalid. Àwọn yẹn kan bẹ́ẹ̀ ẹlẹ́lẹ̀ kako. Ẹ bá sọ fún ọ wípé adìẹ ó bí màálù
àwọn afáwọn lọ́sọ wọn ò lè parọ́ àwọn ṣẹ́wù wa lọ́sọ wọn ò lè parọ́ àwọn bàbá wa lọ́sọ bẹ́ẹ̀ wọn ò lè parọ́ khalidin ni wọn àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ àwọn ẹ̀sà ní ilẹ̀ kakú ní tí máa ń fa kéèyàn jẹ́ khalidin yẹn wá pọ̀ ìfẹ́ afọ́jú ó máa ń fa gbà míì níta fáwọn bá ti sọ náà ni níta fáwọn tí bàbá bá ti sọ náà ni níta àwọn aṣáájú wa bá ti sọ náà ni khalidin kéèyàn ojú òmùgọ̀ wa máa ń fa ìfẹ́ afọ́jú máa ń fa kẹ́ pé níta fáwọn aṣọ bẹ́ẹ̀ náà lórí ìfẹ́ afọ́jú nìyẹn kéèyàn ojú òmùgọ̀ wa máa ń fa ẹlẹ́kẹta títún máa fà ní pé ìyẹn lè má nífẹ̀ẹ́ afọ́jú ó lè má jẹ́ òmùgọ̀ ṣùgbọ́n kọjá yìí pé kọ́ mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yẹn kìí ṣẹni tí ọ̀rọ̀ rẹ̀ ṣe é ta kò ń parí pé kò ní sọ̀sọ̀kúsọ kọ́lọ̀ àtànẹ́bí ọ̀sọ̀rọ̀ sí ká mọ̀ yiri ẹ̀ wò tó bá ti dára lójú kọ́lọ̀ àtànẹ́bí lọ sọ kákàn gbá láì wádìí ẹ̀ gan aṣọkalẹ̀ sí ọ́ndà họ́ọ̀lì bí nínú tí èsì pé òmùgọ̀ tí èsì pé ìfẹ́ afọ́jú la fi tẹ̀lé trusty original trust from the source òun ló máa ń fà èèyàn kan wà níyẹn sí èèyàn kan àfàwọn tó lọ ń bá sọ pé àwọn ẹni báyìí bí àwọn àdàbí òun ìrẹ́ ẹni kejì tá a máa sọ̀rọ̀ fún àwọn ní alùtàràdídù àwọn tó ẹgbẹ́ ẹ̀kan lè sọ̀rọ̀ fún wọn ẹ̀kan lélẹ̀kùn oko wọn yiri ẹ̀wò àwọn yẹn náà dá àwọn ọ̀nà kẹta tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ fún àwọn lápẹ́ ní munkirul àwọn tó ẹgbẹ́ you go explain tire bẹ́ẹ̀ tí kẹ́ wá explain tó kẹ́ ẹ fòdodo hàn wọ́n tó kẹ́ ẹ fi funfun hàn wọ́n pé funfun ni tó wọn ò ní fẹ́ gbà àwọn yẹn náà wà ìyẹn ló fi túmọ̀ sí wípé ẹ̀san tọ́lọ́ wọn san olùkọ́ àbí aláṣọyé ẹ̀san tó tóbi ni now ọ̀rọ̀ rọ́bìtà àwọn èèyàn pín gan lóríṣiríṣi ọ̀rọ̀ we are receiving calls tremendously people are calling us home and abroad àwọn míì criticize wa and we are very open to criticism alhamdulillah wípé the individuals involved in this matter they are resilient optimistic and committed and at the same time they are the kind of person tó jẹ́ wípé àyà wọn sílẹ̀ fún pé you can criticize us we need criticisms ká ẹ criticize wa gan orin tí ó ṣe fún wa pọ̀ mo ti kọ nǹkan kan mo ti kọ write up kan lórí ọ̀rọ̀ láàárọ̀ yìí pé why we retain the name Rabita ó kì í ṣe bóyá ló lè ka nǹkan kì í ṣe bóyá ló ráyè kó ka nǹkan àwọn tí ò bá rí kan wọn ò rí gbọ́ báyìí kí ló dé tá a fi ní ókè orúkọ kọ́mọdé Rabita èèyàn dáadáa ni òun ló kọ write up kan lórí ẹ̀ ìrìndàpọ̀ ẹni yẹn ẹgbẹ́ ọlọ́run kan wá sẹ̀dẹ̀ sí mi àfa àwa kan wá sẹ̀dẹ̀ sí mi láti United States of America pé kí n wo right of ten ikọ̀ ẹni yẹn balance ó ní èyí dáadáa lẹ́ni yẹn ó criticize wa dáadáa ó ní àwọn náà rí i pé Rabita need the àtúnṣe ó ní the adjustment ó ní the to be reformed ó ní the to revive kí ẹ ṣe káwọn ṣe tuntun we are reviving ìdí tẹ́lẹ̀ mọ̀ ní wípé àwọn bàbá wa wọn ò fẹ́ẹ̀lì àwọn ò lè sọ pé wọ́n fẹ́ẹ̀lì àwọn bàbá ò fẹ́ẹ̀lì because àwọn àṣẹ Rabita lónìí we are not renewing Rabita we are reviving the principles in which Rabita was established in 1964 revival la ń ṣe o we are reviving we are not renewing we are reforming bẹ̀rẹ̀ nǹkan tuntun kí ni the aims and objectives àwọn bàbá wa ní 1964 tí bàbá wa àgbà Sheikh Adam Abdullahi Al-Alori tí wọ́n jẹ́ sọ́ọ́yìnbó láàyè tí wọ́n wá tààwá náà pẹ̀lú àwọn bàbá tí wọ́n jọ yiri ẹ̀wù tó yẹ pé táwọn bàbá àjọ náà bá sọ fún Sheikh Adam pé ìròyìn ìdá ṣùgbọ́n àní kún ọ lọ́wọ́ àfa Adam Sheikh Adam ò lè dá ṣe tí wọ́n bá ṣe yóò jẹ́ Rabita yóò yà jẹ́ Rabita markazi yìí náà torí pé markazi ni ọ̀dọ̀ bàbá wa kò ní jẹ́ Rabita tó lè ayé náà wẹ́n nílẹ̀ àmọ́ ìdí ìlàdí Yorùbá tó máa ń gbà náà gan so kì í ṣe pé ṣẹ́wọ́n fẹ́ sọ fún bàbá yẹn ò máa ṣe ni no intan sọ ni wípé àwọn predecessors àwọn the original founders what were the aims and objectives in which they funded that Rabita it has been set aside if we are to be realistic the aims and objectives in which that Rabita of 1964 was funded has been set aside institutionalization ni èrò wọn gbà yẹn Rabita ti di personalization so ẹgbẹ́ ọlọ́run yẹn correct up yẹn lórí pé àwọn náà rí pé Rabita ní di carry visit yẹn ká tó yẹ wò torí pé àwọn náà lọ pàdé Rabita yẹn rí táwọn rí pé kì kò wá inclusiveness ìtumọ̀ inclusiveness ni wípé àjùmọ̀jọṣe òní Rabita nígbà bàbá wa Sheikh Adam bàbá wa Basunu bàbá wa Gani Mahad bàbá wa Ẹlẹ́sìn Mẹ́ta bàbá wa Alaka bàbá wa
lókè ààrẹ, ìgbà bàbá wa Mudathir Abdulsalam, ìgbà bàbá wa Abdulkarim, ìgbà bàbá wa ní Ìwó, bàbá wa Bákí, àwọn bàbá wa lẹ́dẹ̀, àwọn bàbá wa níjẹ̀bú, àwọn bàbá wa lọ́dẹ Òmu, gbogbo àwọn bàbá yìí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ rábítà yìí tí Sheikh Adamu gbèrò orí àlùbáríkà yìí wá kọ́lọ́ ọba kẹ́ bàbá ó kẹ́ gbogbo àwọn bàbá tọ́jọ́ ṣiṣẹ́, ìgbà tí wọ́n gbé ìtàn yìí kalẹ̀ inclusiveness wà, ìwọ dá sí, ìwọ dá sí, ìwọ dá sí, ìwọ dá sí, wọ́n á ta ẹnìkan kan dànù nínú ẹnìkan tá a gbọ́ rí tí wọ́n ní bàbá Sheikh Adamu sọ wípé orí tí ẹ kọ́ ta ni rọ́bìtà tó láyé náà wà ní ulama àwọn àfa àtàwọn àmàmù sọ wájú àfa àbọ̀ jẹ́ màmù tí wọ́n ta mustasna mílíwù nìyẹn. ẹni tí a gbọ́ kí wọ́n tún ní bàbá wa Sheikh Adamu sọ wípé ìwọ dúró ń ta kìí sábà kìí ṣe ìmáàmù ta ni nígbà wọn lọ fi lọ àwọn àfa wa nílọrin tí bàbá wa dáńkàdì wá wá ọlọ́pàá tí máa ń tẹ̀lé àwọn dáńkàdì bàbá Sheikh Adamu sọ fún wípé ọlọ́pàá ìwọ dúró ń ta ń tiẹ̀ nítorí pé ihun tí ó bá yẹ kó wọnú nǹkan kò yẹ kó wọ̀, ihun tó bá yẹ kó wọnú nǹkan ó yẹ ká fi sí, ihun tí ó bá yẹ kó wọnú nǹkan tó bá wọ̀ nǹkan yọ balance, ihun tó bá yẹ kó wà nínú nǹkan tá a bá yọ kó nǹkan yọ balance kò balance. lẹ́yìn yẹn a gbọ́ wípé àfa kan wá tó jẹ́ àfa, a gbọ́ pé ìmáàmù kan wá tó jẹ́ ìmáàmù tó wá àtẹ́ǹdì ìjókòó rábítà tí wọ́n wá lé jáde àbí tí wọn ò jò sọ̀rọ̀. so nígbà táwọn bàbá ń ṣe ní 1964 tí wọ́n bẹ̀rẹ̀ the program was inclusive. ọkà ilé ọkà ilé ọkà ilé ọkà ilé ọkà ilé ọkà ilé fún ọ̀gbẹ́ni ẹnìkan sọ̀rọ̀ àkídà àwọn òrẹ́ papọ̀ ń gbà dé ṣùgbọ́n wọn ò gbé rábítà lérí pé àrùsùn ẹ̀lẹ́mí oníṣúfì oníkíníkan lẹ́yìn wọ́n gbé lérí fundamental tó da gbogbo wa pọ̀. so ẹrú ọlọ́run yẹn ní tó kọ̀ nǹkan yẹn ó ní àwọn náà lọ sí ìpàdé rábítà yẹn jọ kan àwọn rí pé no kíní yìí kò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí táwọn agbé criticism tí wọ́n gbà fún wa ó ní pé ṣùgbọ́n ó sì lè jókòó rábítà lásọ ìjọba fẹ́ clear ó sì lè jókòó rábítà ṣe fẹ́ gbọ́ ó kọ rábítà lásọ ó kọ rábítà láti sọ nítorí pé rábítà ni téèyàn bá ń bímọ nígbà àgbà tí ẹ bá ti ṣègi ló bí ọgbọ́n tó rí pòun ti bímọ kan kọ́ wá bí mi wá ní ebe ẹ ti bímọ tẹ́lẹ̀ ẹ má tún sọ lẹ́yìn lọ́mọ ọmọ náà ni general okọ in tó bá wà historical ẹnì kankan kọ́ ló ní tí nǹkan bá ti lè jẹ́ pé ó wà historical ìtànlú ó wà historical tẹ́nì kan bá kọ kankan pa ìtànlú kò lè ní kẹ́ni mi ò má kọ kankan pa ìtànlú yẹn ma now rọ́bítà la sọ torí pé rọ́bítà lọ́lọ́run sọ torí pé rọ́bítà lọ́lọ́run ti ní a sọ torí pé rọ́bítà ló jẹ́. tẹ́ bá lọ wò dáadáa iye wa oríṣiríṣi ẹgbẹ́ náà dálẹ̀ láti lè ṣàánú àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá kì í ṣe láti ṣàánú ìsìláàmù o ẹ̀yin ẹ̀ máa sọ̀rọ̀ kan máa yé o ìsìláàmù with or without us ìsìláàmù ìsìláàmù ọmọ ẹ̀jẹ̀ ilé ànáwó dínú láì àwa ni tọ́ba sọ pé àdìde lórí ọ̀rọ̀ ìsìláàmù àdìde lórí ọ̀rọ̀ àwa mùsùlùmí ni wọ́n wá wò pé wàhálà wá o fáwa mùsùlùmí Nàìjíríà o pàápàá jùlọ mùsùlùmí ilẹ̀ Yorùbá nípa wípé wọ́n gbé ìwé dé nígbà yẹn wọ́n jáwà mùsùlùmí oríwèé kà àfi kọ́ ọmọ mùsùlùmí tí wọ́n bá kàwé gbà yóò di Christian oríṣiríṣi àwọn ẹgbẹ́ wọ́n dìde Ansarudeen dìde wọ́n gbìyànjú wọ́n ṣe dé ibì kan kò lè kó tán torí kẹ́ni n tí ó constitute Ansarudeen àwọn oníwèé lọ́pọ̀ jù mbẹ̀ wọ́n gba àwọn oníkéwú mọ́ra ni so àwọn oníwèé ni wọ́n dominate ẹ̀ a jẹ́ pé wọ́n ṣiṣẹ́ dáàyè kan wọ́n ò rí ṣe dáàyè kan ni ìyẹn ní 1923 Ansarudeen bẹ̀rẹ̀ àwọn oníwèé ló dominate ẹ̀ wọ́n dẹ̀ gbìyànjú àwọn náà ṣe intel ṣe nínú pé wọ́n rí àwọn ọmọ mùsùlùmí já padà kú olójú ọ̀nà pé torí pé kàwé lẹ́fẹ̀ẹ́ dolórí burúkú ẹ má dolórí ibú wọ́n rí skul dálẹ̀ àwọn ọmọ mùsùlùmí ń kàwé ṣùgbọ́n nǹkan yẹn ò lè balance dáadáa nítorí wípé àwọn tí wọ́n dominate Ansarudeen àwọn oníwèé ni wọ́n gba àwọn oníkéwú mára ni ẹ̀rẹ̀ lọ́gbọ́ yìí dáadáa gbogbo program oníkéwú tó yẹ pé oníwèé ló dominate ẹ̀ tó wá gba oníkéwú mára ó máa le díẹ̀ ní lọ títí bẹ̀ yẹn now ìgbà tó di 1939 bàbá wà lájẹ́ àgbà bàbá yẹn Sheikh Kamaluddin Habibullah Adabi ọlọ́run bá ní kẹ́ bàbá wọn iṣẹ́ tí bàbá yẹn ṣe lórí ọ̀rọ̀ ìntọ́wádìí pé kálukú náà ń wá ń fọ́ sọ̀yà lónìí kò kéré ọlọ́run bá kí àlàjẹ́ àgbà 1939 àlàjẹ́ àgbà náà dá Ansarul Islam ilẹ̀ ẹgbẹ́ yẹn náà àwọn náà gbìyànjú ni torí pé combination oníkéwú àtoníwèé ni ṣùgbọ́n àwọn oníkéwú ni wọ́n dominate ẹ̀ tó pé àlàjẹ́ àgbà tó jẹ́ initiator oníkéwú ni wọ́n Allah àwọn náà gbìyànjú gan wọ́n já àwọn ọmọ mùsùlùmí gbà kúrò nínú orí burúkú bọ́ sínú oríire wọ́n sọ àwa ọmọ tá à ń kéwú di ẹni tó náà gba gbogbo àwùjọ mú pa wípé kìí ṣe kéwú nìkan
ló lè lo ayé tá a wà ń bẹ̀. Bàbá yẹn gbìyànjú gan, àwọn àfáà takò wọn nà ó, wọn kọ́ takò wọn lórí pé nígbà síbi olóbẹ̀rẹ̀ mọ̀ tó fi di ẹni tí ń kọ́yàn kéwú, irú sáà ìwé ní fi ń kọ́yàn kéwú yìí, wọ́n tún ń bá wọn jà lórí pé ó tún ti gbéwé wọ́ àwọn Makamaru, wọ́n ń kàwé, àwọn àfáà bá wọn jà, àmọ́yé àwọn àfáà tó gbógun tì wọ́n tí wọ́n wá ń ṣàǹfààní lórí ọ̀rọ̀ ìwé lónìí. Ẹ̀dá tó fi yẹn lẹ̀. Nígbà tó di 1942 ní ẹ̀dá Ansarul Islam lẹ̀, Nawaruddin ní ẹ̀dá lẹ̀ 1939, I'm sorry, Nawaruddin 1939. Nígbà tó di 1942 ní ẹ̀dá Ansarul Islam lẹ̀. Now oríṣiríṣi àwọn ẹgbẹ́ tí wọ́n ń dálẹ̀ organization Ansarul Sunnah wọ́n dálẹ̀, Islahudeen bàbá Bákínà dálẹ̀, Ta'awunu wọ́n dálẹ̀. Now ẹ rí i pé gbogbo organization tí wọ́n ń dálẹ̀ yìí, àwọn tí wọ́n ń dálẹ̀ àwọn náà ni wọ́n ní, àwọn àrọ́mọdọ́mọ wọn náà ni wọ́n ní, ẹnìkan kan ò dìde sí wọn wípé kíní ìkíní wa ni. Ansarul Islam kìí ṣe ogún ẹnìkankan, ogún Àlàjí Àgbà ni àtàwọn àrọ́mọdọ́mọ wọn àtàwọn ọmọ kéwú wọn. Tọ́mọ kéwù kan bá lè deny Àlàjí Àgbà lónìí pé Àlàjí Àgbà yìí ṣe àfa àwọn, kò gbọ́dọ̀ sọ pé òun tó wà náà Ansarul Islam mọ́, torí wípé personalization ni, personal organization òun ni Ansarul Islam. Bọ́dì kan ní ẹ parapọ̀ tí ẹ dá Ansarudeen nílẹ̀, àwọn náà ni wọ́n ní, nobody contends them, ẹnìkan kò contend the leadership àbí ownership Ansarudeen because wọ́n ti láwọn funders tí wọ́n dá lẹ̀, kò sẹ́ni ẹ̀kan tí ń bá wọn fà pé bó ló ṣe jẹ́. Àwárùdíìnì wọ́n ti ní ẹgbẹ́, wọ́n ti láwọn tí wọ́n dá lẹ̀, ẹnìkan kan ò nàrú mọ́ Ọlọ́run. Ansarul Sunnah wọ́n ti láwọn tí wọ́n dá lẹ̀, ẹnìkan kan ò nàrú mọ́ Ọlọ́run. Ta'awunu mufti ilẹ̀ Yorùbá Edu and Delta Sheikh Dawud Mọ́lánà Mọ́lá Ọ̀sán lọ́dà lẹ̀, ẹnìkan kan ò nàrú mọ́ Ọlọ́run. Báwọn kan bá láwọn ya wọ́n jọ ọmọ bí wọ́n ṣàṣejọ ṣe láàrin ara wọn, ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé rábítà, gbogbo ẹni tó bá jẹ́ pé n táwọn rábítà tàná gbé lọ́wọ́ lọ́ba gbé lọ́wọ́, rábítà náà ni ó sọ. By extension táwọn mìíràn bá tún dìde lọ́la, táwọn náà tó wò pé rábítà yìí ilẹ̀ Yorùbá Edu and Delta, táwọn náà bá tún ti rí pé àwọn Yorùbá tó ti wà ní àwọn àyè kan tó tún ṣe, tí àwọn náà bá rí pé àwa yìí náà a ti fẹ́ sọ̀rọ̀ rábítà ilé yìí náà di tẹnìkan àbí ti àwọn gúrùpù kan, pé tó fi jẹ́ pé tẹ́ ẹ bá wò báyẹ̀ wò pé ẹ wá o rọ́bítà kínní ni rọ́bítà yìí, káwọn náà lọ dá rọ́bítà ní ilẹ̀ náà. Rọ́bítà làwọn náà sọ kí ló tà bàbá fi dá rọ́bítà lẹ̀. Àwọn Sheikh Adam, àwọn bàbá Nimadu, àwọn bàbá wa ẹlẹ́sìn mẹ́ta, àwọn bàbá wa Basunu, àwọn bàbá wa lókè ààrẹ, àwọn bàbá wa lókè adú, àwọn bàbá wa níwò lẹ́dẹ, kí ló tẹ́ fi dá rọ́bítà lẹ̀ ńgbà àwọn ẹgbẹ́ ti wà nílẹ̀ tó jẹ̀gbẹ́ Islam. Ansarudeen wà lẹ̀, Ansarul Sunnah wà lẹ̀, Ansarul Islam wà lẹ̀, Islam wà lẹ̀, gbogbo ẹ̀ wà lẹ̀, gbogbo ẹ̀ wà lẹ̀, gbogbo ẹ̀ wà lẹ̀. Why rọ́bítà? Rọ́bítà wọ́n rí i pé rọ́bítà ni ẹgbẹ́ tó jẹ́ wípé òun nìkan ni organization tó jẹ́ pé umbrella ni fáwọn tó jẹ́ pé àwọn gẹ́gẹ́ ni custodian Islam. Àwọn tó jẹ́ custodian Islam ni àfà and imams. Yes, àwọn tó jẹ́ custodian Islam, alfas and imams, imams and alfas. Ọ̀tọ̀ níjọ́ tá bàbá yanjú rẹ̀ pé nínú ìmáàmù àtàfà tá a làgbà, nínú ìmáàmù àtàfà tá a làgbà, ọ̀tọ̀ níjọ́ tá a bá yanjú èyí. Ṣùgbọ́n let us understand wípé àwọn wo ni custodian Islam gangan. Àwọn tó jẹ́ custodian Islam ni imams and alfas. Àwọn yòókù wọ́n kún wọn ni kí nǹkan ó lè ṣeé ṣe, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ custodian gangan imam and alfas ni wọ́n wá wò pé òkè ẹja dára bí tátúlẹ̀ ìmọ̀ wálé ulama yìí lẹ̀. Àwọn tá a jẹ́ custodian ọ̀rọ̀ Islam gangan nílẹ̀ Yorùbá yìí, ẹja ní organization kan tí ó jẹ́ enduring organization, torí pé àwọn organization kọ̀ọ̀kan ni wọ́n ní constitution ọ̀tọ̀ọ̀tọ̀. Constitution Ansarul Islam ó yàtọ̀ sí constitution Ansarudeen, constitution Ansarudeen ó yàtọ̀ sí constitution Nawaruddin, constitution Nawaruddin ó yàtọ̀ sí constitution Ta'awunu, constitution Ta'awunu ó yàtọ̀ sí constitution Islahudeen. Léyìí tó jẹ́ wípé alẹ́ láàfáà àti òpé ntáwọn Islahudeen ń ṣe èmi ọgbà, ntáwọn Ansarul Islam ń ṣe èmi ọgbà, ntáwọn Ansarudeen ń ṣe èmi ọgbà. Wọ́n wá wò pé okay, alfas imams and alfas tó jẹ́ pé àwọn gẹ́gẹ́ ní almasiuluna, àwọn gẹ́gẹ́ ní ẹni tábí léèrè ọ̀rọ̀ Islam gẹ́gẹ́, tọ́lọ̀ wọn bá fi sọ wípé yawma nad'u kulla unasin bi imamihim. Tọ́lọ̀ tún fi sọ wípé ìtẹ́mọ̀ pé imams and alfas àwọn ni custodian Islam gẹ́gẹ́. Ọlọ́run ní yawma nad'u kulla unasin bi imamihim. Ẹran tí ọjọ́ táà máa bi àwọn èèyàn léèrè ọ̀rọ̀ ń pa ẹ̀sìn yìí through àwọn ìmáàmù wọn. Ọlọ́run tún sọ láyé mí pé huwa alladhi ba'atha fil ummiyina rasulan, Ọlọ́run ọba ló dá òjíṣẹ́ kan láàrin ọgọ́rọ̀ àwọn òpè. Yatilu alayhim ayatihi, oní ọmọ kọ́ wọn ní àwọn àmì Ọlọ́run Kùránì. Wa yuzakkihim, oní ọmọ sọ tí wọ́n fi dẹni àfọ̀mọ́ fún wọn.
wa yu'allimuhumul kitaba wal hikma òun ni ó máa kọ́ wọn ní tírà àti àdíìsì tó jẹ́ báwọn náà ní fundamental basis of their religion which is Islam. These two verses ó jámọ̀ pé these two verses answer the question who are the custodians of Islam. Àwọn gangan ni Ọlọ́run gbé Islam lé lọ́wọ́ through ànábì àwọn imams and alfas. Ansarudini, Ansaru Islami, Ansaru Sunna, Nawarudini, personal ẹgbẹ́ nìyẹn. Organization tó jẹ́ pé an individual ló ní òun ló lè rò ẹ̀ òun náà lọ dálẹ̀ ó dàpọ̀ àwọn yẹn pé ẹ wá kún mi lọ́wọ́ mi kì í ṣe pé ẹjẹ́ àjọ dálẹ̀. Ẹni tó bá ní ẹni tó di ẹrù kalẹ̀ tó wá ní ẹgbẹ́rù mi ẹ dàpọ̀ ẹjọ́ ẹ̀ràn mi ẹgbẹ́rù mi kò ní nínú ẹrù yẹn ẹni tó ru ẹrù tó tóbi lórí tí ò lè dá sọ tó wá ní ẹjọ́ sà ẹ sọ mi ẹni tó sọ kò nínú ẹrù. Ansaru Islami alájà àgbà ló ní àtàwọn akéwu àtàwọn ọmọ wọn. Ansarudini àwọn group of people kan ní ẹni Islaudeen bàbá wa bá kí ní ẹni àtàwọn ọmọ akéwu àtàwọn ọmọ wọn. So group of people kan ló ní pásánà ní gbogbo yẹn tààwùnù nísìn Shehu Dawudu Marana Malasan ló ní mufti ilẹ̀ Yorùbá Edo àti Delta torí pé pásánà organization ni wọ́n pe àwọn èèyàn sí ẹ wá ràn mí lọ́wọ́ ọ̀pọ̀ sọ nǹkan di tiẹ̀ tí n bá kọ nǹkan nísìn tí mo kọ tírà àbí mo kọ̀wé tí n bá kọ tán tí mo lọ gbé fáwọn tí wọ́n tún mọ́jú mi lọ ẹ bá yẹ̀ wò wọn bá àtúnṣe láti rẹ̀ dópin wọn nínú sẹ́hùn màá kàn kí wọn ni pé ẹ ṣé o ẹ kú àgbálẹ̀ mi o wọn lè claim ownership nǹkan. Therefore anything that is personal it belongs to the owner and the owner only. Now Robita ní 1964 Ọlọ́run kẹ́ Sheikh Adam Ọlọ́run kẹ́ wọn kò sí olóríire kankan tí ò ní sọ pé ìrònú bàbá ìdípò alhamdulillah ṣé Adam gbèrònú wa sọ́dọ̀ bàbá Ọlọ́run kẹ́ gbọ́ àwọn bàbá olóríire tí wọ́n gbà lọ wọn tí wọ́n wá òkè tó bá rí bẹ́ẹ̀ bismillah ẹ jẹ́ ń sọ akẹ́fẹ́ yìnyẹn wa o agbọ̀nrín tó bá ti wọ àárín àbà ó ti dẹran gbogbo ayé o ọlọ́dẹ tó bá mọ̀ọ́mọ̀ dá ìbọn kì tó dánú igbó lọ tó dá igbó rú tó dá ẹran ìgalà rí tó dá ẹran ìgalà oyún níbọn àbọ̀fà tó bá fi pa tó dá kun òun ló ní o òun nìkan ló ní o tó bá wù ló lè fẹ́ lómi ìjẹ o bọ́ bá jẹ́ tó yó àwọn ọmọ rẹ̀ náà tó bọ́ bẹ̀ wọ́n máa jẹ ọmọ ọlọ́mọ tó bá wá bẹ̀ ò lè ní o ṣùgbọ́n ìyẹn wa ọlọ́dẹ tó bá kìbọn tó wá pe àwọn ọdẹ míì pé ẹ̀yin náà kìbọn ẹja jọ lọ inú igbó ká lọ pa ìgalà tí wọ́n bá lè jọ lọ inú igbó tí wọ́n lọ pa ìgalà ẹnìkan rúgbẹ́ ẹnìkan dè bá a ṣe máa pẹran ní igbó ọ̀dẹ́njọ́ ẹnìkan ní ọ̀nà rúgbẹ́ àwọn kan ló rúgbẹ́ ẹrú wá wọ́n máa lé ẹran bọ̀ àwọn kan láwà níbi tí ẹran wọn gbà jáde wọ́n wá yín gbà ò wọ́n jọ lẹ́ran ní o kọ́dà tẹnìkan ojú tẹnìkan lọ́nu ẹran apẹran ni wọ́n máa wí apẹran bọ́rọ̀ Robita ṣe jẹ́ nìyẹn wọ́n dálẹ̀ lórí pé kó jẹ́ ọ̀mbrẹ́là kan tí yóò jẹ́ agbèjò àti agbèrùn fún gbogbo ẹni tó bá jẹ́ àfà àti ìmáàmù nílẹ̀ Yorùbá eléyìí túmọ̀ sí wípé tá ń bá bá ẹ tá làáfà ẹ bolo ti ń bọ̀ fẹ́mi tó jẹ́ àfà àbí ìmáàmù nílẹ̀ Yorùbá tó sì ń sọ Yorùbá tó sì ń gbélẹ̀ Yorùbá kò gbọdọ̀ sí fẹ́ni kankan ní Robita ìyẹn ló fà á tó fi jẹ́ wípé wọ́n níjọ́ kan wọ́n wà Robita Sheikh Adama wo gbogbo nu ibi tí wọ́n wà báyìí Sheikh Adama ní àti ìṣiṣẹ́ tó kíní yóò kún tó bó ṣe yẹ kó kún a jẹ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé ọ̀dọ́ wọn ò kún Robita tànà náà kọ̀ọ̀kan kún kó tó wá di kó kún ẹ rí i pé lè yóò kún bí ìdílé ìlú wa ìdílé kọ̀ọ̀hán àyàfi Ọlọ́run tó bá lọ jẹ́ pé nǹkan kan bẹ́lẹ̀ mi wa ju pé torí wúmọ̀ lọ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè yẹn èpè yẹn ó mú wa tó bá lọ jẹ́ wípé òótọ́ lẹ̀ ń sọ wípé wọ́n fẹ́ máa fi kówó jẹ ní wọ́n fẹ́ fi jó lórí ní wọ́n fẹ́ fi dá sí àwọn àgbàlagbà nù ní gbogbo ìpítẹ̀ ìṣẹ̀lẹ̀ wa yóò mú wa pẹ̀lú ògùn Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló bá jẹ́ pé ntí Robita ìtorí rẹ̀ wá tó bá jẹ́ pé èrò tí ń bẹ lẹ́mìí wa ni pé ká lè máa fi kówó jẹ tó bá jẹ́ pé èrò tí ń bẹ lẹ́mìí wa ni pé torí pa afẹ́ jó lórí tó bá jẹ́ pé èrò tí ń bẹ lẹ́mìí wa ni wípé afẹ́ dá sí àwọn bàbá tẹ́ dálẹ̀ 1964 ká lérò tí ń bẹ nínú wa nìyẹn Robita èpè tẹ̀ ń ṣẹlẹ̀ wa yẹn yóò mú wa pẹ̀lú ògùn Ọlọ́run ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé wàláhì èrò wa tá a fi rìfọ́ọ̀mù Robita yìí tó bá lọ jẹ́ wípé ṣé ti dá lóhùn have you been answered all right you have been attended to all right tó bá lọ jẹ́ wípé ẹ jẹ́ n tó sọ ẹ má bẹ̀rù ẹ̀yin èèyàn tẹ́ ẹ má sọ pé ẹ Mudiru ẹ má ṣe pé ìpè kan mò ń sẹ́yẹ I am saying the truth I am trying to establish the reality of the matter ṣe àmọ́ orúkọ tó ń pè mí nísìn kò sẹ́kọ̀ọ́ tó ń pè mí babaláwo kìnnìkan no problem èpè tẹ́ ń sẹ́lẹ̀ wa yóò ṣẹ nígbà wo pẹ̀lú májẹ̀mú tó bá lọ jẹ́ wípé afẹ́fẹ́ Robita yìí máa kówó jẹ ni ení ẹlẹ́ẹ̀kejì èpè tẹ́ ń sẹ́lẹ̀ wa torí pa àṣẹ Robita yìí yóò mú wa pẹ̀lú ògùn Ọlọ́run tó bá lè jẹ́ wípé torí pé afẹ́ jó lórí ń bẹ̀ ni
ẹlẹ́ẹ̀kẹta èpè tẹ̀sán lé wa lórí ọ̀rọ̀ Robita yóò mú wa tó bá lè jẹ́ wípé iṣẹ́ àwọn àgbàlagbà láti 1964 yẹn ọba wù àkàdánù ṣùgbọ́n Allah ọba tí nǹkan kan pamọ́ fún èpè yẹn ò ní mú wa kò tiẹ̀ lè mú wa nígbà wo tó bá lè jẹ́ wípé kìí ṣe pa fẹ́ da sí àwọn àgbàlagbà nù ẹni èpè yẹn ò ní mú wa pẹ̀lú ògo Ọlọ́run nígbà wo tó bá lè jẹ́ wípé kìí ṣe pé nítorí pa fẹ́ jọ lórí ń bẹ̀ òdì méjì ẹlẹ́ẹ̀kẹta èpè yẹn ò ní mú wa èpè tẹ̀ ń ṣẹlẹ̀ wá nítorí Robita kò ní mú wa pẹ̀lú ògo Ọlọ́run nígbà wo tó bá lè jẹ́ wípé kìí ṣe pa fẹ́ máa fi kówó jẹ ẹ̀yin yẹn wá káàkiri ayé ẹja máa explain fún kó lè yé yín Robita ẹnì kankan ò tí ì ní post kankan tó dìmú ń bẹ̀ báyìí pé post tó dìmú rè tó bá ju post mẹ́ta tí mo fẹ́ sọ yìí lọ post àkọ́kọ́ chairman planning committee tó wà temporary òun náà ni ìmáàmù àgbàlú secretary engineer Abdulhakeem ẹni tí ọ̀ráyè tó yẹ pé wọ́n kàn ráyè tẹ̀sí ni engineer tó ń Benfield chief imam of secretary land is an engineer functioning one is the chairman planning committee asapọ̀ plan nǹkan ẹni ẹlẹ́ẹ̀kejì a ní secretary tó jẹ́ Muhammad Qasim olórí ẹbí ẹlẹ́ẹ̀kẹta àwọn PRO àwọn alukoro gbogbo tí mo sọ fún yìí èmi ò sí mbẹ̀ kódà mi ò sínú committee president ní chairman kan ní kìnìkan ní gbogbo àwọn post olórí gbogbo àwọn àfáà èyí tí bàbá wa Gbanimadu jẹ́ rí olórí gbogbo àwọn imam èyí tí bàbá wa Mudathir Abdulsalami jẹ́ rí gbogbo èyí táwọn bàbá wa jẹun ẹnìkankan ò tí ì wà post kankan ẹnìkankan ò sí lè tí ì sí post kankan títí tá a fi rí i pé our people throughout across the Yorùbá land Edo and Delta wọ́n ní representative tá a fẹ́ dúró báyìí in present yes àwọn Ọ̀ṣun dà àwárí representative wọn àwọn Èkó Lagos dà àwárí Ògùn dà àwárí Èkìtì dà àwárí Oǹdó dà àwárí Ọ̀yọ́ dà àwárí Ẹdó dà àwárí Delta dà àwárí èmi ẹlẹ́ẹ̀kejì ó dìgbà tí gbogbo àwọn ilé kéwú ìpìlẹ̀ bá gbọ́ yé tí wọ́n wá ní representatives tí representative Markaz wà representative Madu wà representative Karashi wà representative Shamsu wà representative Islahudeen wà representative Ilé-Ike bàbá lẹ́dẹ̀ àwọn representative àwọn bàbá tí wọ́n jẹ́ ulamawu tí wọ́n nílé kéwú nígbà náà nígbà táwọn representative wọn bá dé láwàá ní òkè ọ̀yá bóun lẹ ṣe fẹ́ ká máa ṣe síyákọ̀ organization tó jẹ́ wípé ó jẹ́ enduring organization àkójọpọ̀ kan tí ó lè ṣe farada wípé kèé sálùsúnà nìkan ló wà ń bẹ̀ àkójọpọ̀ kan tí ó lè ṣe farada pé kèé sọ́súfì nìkan ló wà ń bẹ̀ àkójọpọ̀ kan nílẹ̀ Yorùbá Ẹdó àti Delta tí ó lè ṣe farada pé kèé sáwọn ilé kéwù tí a nìkan ló wà ń bẹ̀ ṣé gbogbo òní tó dà wá pọ̀ ni tọ́lọ̀ ń balẹ̀ sọ láàrin àwa àti kèfèrí pé ká sọ fún wa pé ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ìgbà tó bá lè jẹ́ bá a rí kalimatin sawa'in baynana wa baynahum àwọn tó bá wá jẹ́ mùsùlùmí ṣé torí controversial issues láfi wá yà lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́ ni wa atasimu bihablillahi jami'an wa la tafarraqu ẹ kóra yín jọ tọ́lọ́ náà sì ti mọ̀ wípé ikhtilaf yóò máa wà eléyìí ló wọn máa fa tẹ̀sùbà eléyìí ló wọn ò lè fa eléyìí ní ìyàwó àwọn bojú eléyìí ní ìyàwó àwọn ò lè bojú ṣé yẹn ni àwa máa rán tó fi wá jẹ́ pé mùsùlùmí tó pọ̀ jù nílẹ̀ Yorùbá náà ni ìyàwó àtọ́ máa jẹ jù can't we manage ourselves? Sheikh Adam baba Gbanimadu baba wa àgbà Sheikh Adam baba wa Gbanimadu baba wa Muhammad Abdulbaki ẹjẹ máwọn mẹ́ta péré ní Èkó Ìbàdàn àti Ìwó yẹn kírìdì wọn láwọn àyè kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn wọ́n manage ara wọn àbí wọ́n manage ara wọn wọ́n manage ara wọn kí ló dé tá a lè padà síbẹ̀ yẹn ìyẹn làwọn sọ fún mi pé a fẹ́ revive ni kì í ṣe pé à ń dá tuntun lẹ̀ bí àwọn ideas new ideas bá wá tó kò sí tó bá dì ń bẹ̀ nítorí pé báyìí ṣe rí nígbà náà kọ́ láyé rí ń sìn now ẹ̀yin tẹ́ bá wá ń jáde tẹ́ wá ń sọ pé ẹnìkan la fi ń takò ilé kéwù kan la fi ń takò ẹ mọ̀ pé ń tẹ́ ń sọ fáyé ni pé ẹ̀ ń sọ pé nìyẹn àti ilé kéwù yẹn ló ní nǹkan inú síbẹ̀ lọ́wọ́ á rí ẹ jẹ́ kí n dá yín padà sínú nǹkan kan tẹ́ ń pè ní incidental question yìí kẹ́ bá gbé ọ̀rọ̀ lọ sí kóòtù tẹ́ lọ pẹjọ́ ní kóòtù ẹjọ́ tẹ́ gbé lọ kóòtù mátà tẹ́ gbé lọ kóòtù yẹn wọ́n pè ní primary matter wọ́n wá ní tí ìdájọ́ yẹn wọ́n wá lọ mú secondary matter kan wá secondary matter yẹn là ń pè ní incidental question òun yóò wá dìtàmì bóyá kí wọ́n dájọ́ primary matter kó gbè yín àbí kó takò yín now lápèjúwe tí n bá dìde ń sìn ilé kéwù tèmi tọ́lọ́ ń gbọ́wọ́ tèmi dálẹ̀ kọ́lọ́ fún àlùbáríkà sí ọmọ ìjẹ́ gbogbo àwọn aṣáájú náà bàjẹ́ ilé kéwù mi Madinatul Ilmi ni the city of knowledge mo wá rí ọmọ ilé kéwù kan ẹnìkan dá ilé kéwù kan lẹ̀ ó ń pè ní Madul Huda lápèjúwe ìmọ̀báyá lè kéwù kan jẹ́ bẹ́ẹ̀ mọ́ kàfà pèjúwe ni o Madul Huda mo wá ọmọ ilé kéwù bẹ̀ kọ̀ wá pọ́n mi lé
mo wá gbé lọ kóòtù lápèjúwe ni o example ni o mo wá gbé dé kóòtù mo ní ọmọ ilé kéwù ni kò wá pọ́n mi lé kí wọ́n tó lè dá ẹjọ́ tí mo gbé lọ kóòtù náà ń pè ní primary matter kí wọ́n tó wá lè dájọ́ pé ọmọ ilé kéwù ni àfáàsì ni mí ọmọ yóò wá pọ́n mi lé wọ́n kọ́kọ́ béèrè pé sọ́mọ ilé kéwù yín ni sọ́mọ ilé kéwù yín yẹn ni òun ni secondary matter òun náà ń pè ní incidental question òun ni ó wá determine pé bí n bá wá dá wọn sáwọn ní ó wá determine ibi tó wá da ẹjọ́ pé mo lọ pé ẹjọ́ pé ọmọ ilé kéwù bòmí ọ̀pọ̀n mi lé èmi ní Madinatul Ilmi ilé kéwù mi ni ọmọ kan wá lọ ilé kéwù Kamalul Huda ó wá decide láti má pọ́n mi lé mo wá pè lẹ́jọ́ in tí wọ́n kọ́ bí mi ni pé alimudiru sáà ọmọ ilé kéwù tẹ́ ní ọ̀pọ̀n ilé yìí sọ́mọ ilé kéwù yìí ni sẹ́ẹ̀kọ́ kéwù tí n bá ti lè sọ wípé nǹkan kéwù ẹjọ́ ti wó ẹ wá jẹ́ n sọ incidental question tó yẹ kí gbogbo ayé kẹ́ ẹ máa bá wa bí gbogbo àwa tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ àti rọ́bítà tẹ́lẹ̀ o àti rọ́bítà àti sin o ẹ máa bí alẹ́ rè wípé ẹ bí àwọn bàbá wa tí wọ́n ń darí ọ̀rọ̀ rọ́bítà táwọn bàbá wa tọ̀hún dálẹ̀ àwọn successors náà wà bẹ́ẹ̀ báyìí kò sí bàbá kankan tí ó jẹ́ ẹnu àwọn tó dá rọ́bítà lẹ̀ tí èsèlè Yorùbá now ẹ wá bí wọ́n léèrè wípé tí a bá pè àlejò àwọn ọmọ àwọn ajígínní àwọn arìngínní àwọn mọlásán bówì ẹ pè lọmọ lásán bówì ẹ pè mí ní arìngínní gẹnẹgẹnẹgẹnẹ ẹ sáà ń bó kọ jẹ sẹni tó kọ́kọ́ dá wà lójú ni wípé gbogbo yín náà ẹ káre gbogbo yín tẹ̀ ń ba tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ní tí mo fi lẹ́ káre ni wípé ẹ̀yin náà abiyamọ yín mojú kò bódò lọ oníṣègùn yín náà mẹ́wẹ̀ẹ́ tó lè wà dànù ẹ bẹ̀rù ẹ̀wọ̀n ẹ bẹ̀rù òfin ẹ ti mọ̀ pé ajígínní lèmi ń jẹ́ tí gbogbo ayé mọ̀ ajígínní tẹ́ bá fẹ́ bú mi tẹ́ fẹ́ bá mi ló kọjá ẹ̀ ìdákọ̀ ajígínní sọgbà tẹ́ ti dákọ̀ ajígínní tẹ́ bá dé kóòtù ẹ lè ní arìngínní ẹ lè ní nǹkan mìíràn mìíràn náà ẹ̀yin náà ti mọ̀ ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí ni pé ẹ wá ń bẹ̀rù ẹni tó jẹ́ wípé ń tẹ́ ẹ bá sọ jáde nìkan náà lọ́mọ̀ òmèrò yín ìyẹn ìjọba ayé òfin ayé ẹ bẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé ẹ lè rí ọ̀rọ̀ yìí fún ìwọ tó ń pè mí ní arìngínní tó ń bà mí ló kọ́ jẹ́ yẹn tó ń kọ̀kọ́ kó ń pè arìngínní bandit tí n bá gbé ẹ lọ sí court àwọn lọ́yà rẹ̀ sọ fún ọ pé kìí ṣe ẹ̀yin ló mìíràn náà ibà jígínní lẹ́yìn jẹ́ ṣùgbọ́n tí wọ́n náà mọ̀ ní ara rẹ pé ẹ ṣe lọ́yà òun la mí ni o àparọ́ kóòtù ni o torí pé òfin ọmọ ẹ̀mí èèyàn àfi tófin bá gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ti tọ̀ báyìí ṣùgbọ́n sọ́lọ̀ wọn wàá mọ̀ wípé èmi ló ń pè ní bandit ṣùgbọ́n òpè mi lájígínní tó òfin ayé ọ̀bà wa mú ọ sófin Ọlọ́run ò ní mú ọ ní tí mo kẹ̀kẹ́ kàn ẹ̀yin tẹ́lẹ̀ ń kéwù yẹn gbogbo dáhùn ṣe yẹn lọ́dọ̀ tiwa you are just wasting your time because we are focused we are determined we are committed and we are resilient we are optimistic no amount of propaganda no amount of blackmailing no amount of attack no amount of all those vituperation utterances uttering by you that can hinder this movement just let that be at the back of your minds ẹgbẹ́ yẹn kọ́kọ́ wà lẹ́mìí yín pé ẹ gbàgbé ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn yín tẹ́ ní ìlú kọ̀ọ̀kan tí gbogbo wa wà wọ́n sọ orí èèyàn tá a jẹ́ fún yín àtàwálé yọmọ zahaf agbọ́yé gan gbogbo àwa tọ́lọ́run ní kó front ọ̀rọ̀ yìí àyè ṣe ságun àyè sì ṣe dágun ṣùgbọ́n jagun òdodo tí èsagun ni wá mo fà láàbùrà let me repeat myself kẹ́ẹ̀dẹ̀ lọ wádìí ẹ lọ bèèrè gbogbo ẹ̀yin tẹ́ ń bá wà ló kọ́ jẹun tẹ́ ń pẹ́ wà ló kọ́ kọ́kọ́ tẹ́ ń ṣépele wa ṣùgbọ́n tẹ́ bẹ̀rù ẹ̀wọ̀n tẹ́ wá ẹ tó bá fẹ́ àtàkì ajígínní kó àtàkì ajígínní kárí mẹ́ direct kẹ́ẹ̀wọ̀n tó tẹ̀yìn ẹ̀yọ kó sì máa hide sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa hide tẹ́ ń clone tẹ́ ń lo hidden identity ọ̀rọ̀ tí yín ti yé gbogbo ayé pé ọmọ ojo ẹ̀yin tẹ́ ẹ̀ tó bá dá sùn lọ́yẹ́ èmi ń sìn you know where I live you know where you know my residence you know my domicile my page is my page is bearing my name I will never hide to say whatever I want to say. If all of you are the true sons, true children of your parents, come out. Let us know you with your identity. Don't hide. Ìgbà yẹn lámọ̀ pé yá eléyìí èèyàn ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ mọ̀ pòwe mọ́. Wàláhì tá a bá fẹ́ dákọ̀ èèyàn sìn. Èmi ò tí ma fẹ́ dákọ̀ èèyàn lórí nǹkan kan yín dákọ̀ straight away. Torí pé níbàyẹn ló kọjẹ́. Ìyìn nípa ọmọ èèyàn. Ìyìn sì ní mú àràbù kí n fún yàn. So máa dákọ̀ tí ma fẹ́ dákọ̀ náà. Tí ma fẹ́ dákọ̀ èèyàn sì máa dákọ̀ ẹ̀. Tí ma fẹ́ kọ́ ọkọ̀ èèyàn máa kọ́ ọkọ̀ ẹ̀ straight. Kì í ṣe pé èèyàn máa dájí gẹ́ni. Yín wàá kìíní arìngínní náà ń bẹnu oko tí wọ́n mọ̀ ní máa jí gẹ́ni arìngínní wọ gbogbo ibi tó bá fẹ́ wọ̀ bọ́sọjà náà la fẹ́ wọ̀ arìngínní wọjà náà ni ẹ jẹ́ n ṣàlàyé fún yín tí ọ̀bá yé kìí ṣe èbú kìí ṣe pé ẹ tẹ́ ká arìngínní wọjà òdodo lẹ́ ń sọ because méjì náà ní ìrìn gẹ́nigẹ́ni àti ìrìn jùàjùà èèyàn torí ẹ̀ pé tí
ó jẹ́ ọmọlúwàbí ni ó rìnrìn gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ẹ̀rí pàwọn náà máa sọ nínú èdè kéwú àní marhaban ẹ máa wọlẹ̀ ẹ máa rọra ìran àjòjì ni ó máa tẹ̀lẹ̀ kiri ọmọ onílẹ̀ yóò tẹ̀ jẹ́jẹ́ so tẹ́ bá ń pè mí láti gìnìgìnì wọjà ẹ jẹ̀bi torí pé ọjà wíwọ̀ ń bẹ́nu tẹ́ fi ròyìn ànábì náà nù Kùránì wọ́n ní máàlì hadha rasul yakulu ta'ama wa yamshi fil aswaq so for you to say àrìn gìnìgìnì wọjà you are right ẹ bú mi ṣùgbọ́n gbogbo ẹ̀ka ń pẹ́ àrìn gìnì banditi tí ń gbé bá dẹ̀yẹ no problem ẹ jẹ́ n sáré kọ́ ilé kọ̀ọ̀kan ṣe mọ̀ ẹ̀kọ́ téèyàn bá mọ̀ nǹkan mọ́ ni ṣe rí defamation of character ẹ jẹ́ n sáré kọ́ yín slander wà libel wà slander nípa ọkàn sọ libel ni kọ́ wà written kó jẹ́ kíkọ ṣe wá rí libel yẹn oní pè ní actionable passé ètò ẹ pé tó o bá ti lè ṣe báyìí ilẹ̀kùn ẹ̀wọ̀n ti sílẹ̀ fún ọ àfi tó o bá lè gbé ọkọ̀ ọ̀ràn rẹ wá sórí social media láti wá gba ìtìjú pé ìwọ lágbájá ọmọ lágbájá ọmọ ìgbà tó ń sọ̀rọ̀ ni bóyá ó sọ pé ìdìlò dí ọ o tó wà gbá iná kan lè dín dì yìí tó ní tìjú tó gbókò ẹbí rẹ wá tó wà ní wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà fún a'udhu billahi minash shaitanir rajim tó wà á máa di ajá tí ń padà sí di ẹbí rẹ tàbí kọ́ ọ lágídí pé ó lè lọ tó ọ̀rọ̀ ṣe kọ́ lọ ẹ̀wọ̀n ó ní libel onípe ní actionable passé libel ni tó bá ti lè dákọ ẹni gẹ́gẹ́ tó lọ́jọ́ ọmọkùnrin bóyá àfáà rẹ ló ń gbìjà ni o bóyá bàbá rẹ ló ń gbìjà ni o bóyá rẹ ló ń gbìjà ni o wá jáde tán dákọ tí wọ́n mẹ́nu mọ̀ gẹ́gẹ́ má pèwé má pàṣámọ̀ báwa ṣe máa dákọ ní ta fẹ́ dákọ ìwọ náà ìwọ ọmọ ọkọ dákọ bẹ́ẹ̀ ó rí i pé ìkànnì méjì ni inú kó sílẹ̀kùn ẹ̀wọ̀n lẹ̀ fún ọ kó o bá ọkọ ọ̀ràn rẹ jẹ́ lórí pé ọlọ́sẹ̀ ẹ̀wọ̀n tí ò nítumọ̀ tó pé ẹ̀wọ̀n tó nítumọ̀ náà wà wọ́n mú àwọn èèyàn nítorí pé àwọn èèyàn ń jà fún òmìnira ìlú wọ́n rán wọn lẹ́wọ̀n wọ́n mú àwọn èèyàn nítorí pé wọ́n ń jà fún ẹ̀sìn tí èsè ìjà òdì wọ́n rán wọn lẹ́wọ̀n ṣùgbọ́n kí wọ́n sọ pé wọ́n ẹ̀wọ̀n wo ni wọ́n lọ wọ́n ní ẹ̀wọ̀n kọ́ yanu lágbárí ọba ẹnìkan ló kọjẹ́ sókọ̀ lu yín sókọ̀ ọ̀ràn yín bá báyẹn lábẹ́lì nìyẹn sẹ́rí slander ohun tiẹ̀ ọkàn sọ ni ṣùgbọ́n ẹ jẹ́ wá sọ fún yín slander nsìn wọ́n ti gbé sípò libel nítorí kíni nítorí pé ó ti ṣe screenshot tí ó dẹ̀ wà permanent in ti libel fi jẹ́ actionable passé ní permanency ẹ̀ òun máa wà lọ ìtẹ̀yẹ̀ bá kọ ọmọ kùtì bá kọ́ rọ̀ wà máa hòfin lọ fárọ̀ ṣùgbọ́n wọ́n ti padà sọ slander náà nínú law ó ti wà nípò libel náà sí torí pé gbogbo tẹ́ pé tó o bá sọ tán ó ṣe screenshot ó ṣe fi pamọ́ to use against you in the court of law òun náà ti di actionable passé èyí tẹ́ ń gbọ́ pamọ́ táwọn identity yín tẹ́ mọ̀ lọ identity aláìdentity ẹnìkan lọ kílónù orúkọ Sheikh Al-Kutubi ẹnìkan kílónù orúkọ Sheikh Oníyàwó Mẹ́ta ẹnìkan kílónù orúkọ Àwùjọ Olóríire ẹ fi ń ba àwọn èèyàn ló kọjẹ́ ẹ tó gbangba sùn lọ yẹ ẹ kàn ń janu ni tí yín you are ghost talkers nídìí kankan pẹ̀lú ẹ èyí tẹ́yìn wá sí ghost talkers tẹ́ ẹ ní péjì tẹ́ ẹ fi ń ba àwọn èèyàn ló kọjẹ́ o ẹ̀yin náà ẹ tó ń tẹ̀ ń pera yín torí pé ẹni tẹ́ fẹ́ bú ẹ wà yí ó kan akadip ẹ wà ní akandubu tẹ́ bá dé court of law ẹni sọ pé kèsì akadip lẹ́ bá wí torí pé òfin èsì ìwo inú èèyàn kọ́ wá fi ṣèdájọ́ nítorí pé òfin ọmọ kọ̀kọ̀ ṣùgbọ́n òfin ti gbé àwọn kankan kalẹ̀ pé kò sí tó lè sọ wọ́n ń pe fact mẹ́ta kan wọ́n ń pe kankan ní judicially fact wọ́n ń pe fact kan ní admitted fact wọ́n ń pe fact kejì ní judicially noticed fact wọ́n ń pe fact kẹta ní law presumed fact tẹ́ ẹ bá lọ kó sí kankan nu mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wọ̀n ń bẹ ńlẹ̀ àfi tẹ́ bá lè gbé ọkọ̀ gbogbo ọ̀ràn yín sórí social media tẹ́ pàtẹ́ rẹ̀ pé gbàtọ́ ń sọ èdè ló mú ọ ọpọlọ rẹ òpin gbà náà ní òtí ẹ̀mọ́ tó ń ṣe ń gbà náà now ọ̀rọ̀ rọ́bìtà ni ọmọ ẹ̀jẹ̀ o torí pé umbrella kan ni organization kan ni tó jẹ́ pé ó wà inclusive kò wà personalized ó wà institutionalized institution ni ìran kankan ló ní ilé kéwù kankan ló ní àáfàá kankan ló ní gbogbo àáfàá ilẹ̀ Yorùbá gbogbo máàmù ilẹ̀ Yorùbá Ẹdó àti Delta ló ní therefore gbogbo bàtà bá ti perceive personalization ànígbà ilé kéwù kan ló fẹ́ personalize ẹni o ànígbà ẹnìkan individual kan ló fẹ́ personalize ẹni o ànígbà the small group of individuals kan ló fẹ́ personalize ẹni o ànígbà ìpín náà lẹ́mọ̀ọ́sẹ̀ ìpè àtẹ̀bú àti ìbànilóko jẹ́ yẹn kò nítumọ̀ now mo ti pòwe fún yín o ẹran tó dẹ́ bá dápa tó dágbé wálé òun ló ní àtìrìn ẹ̀ ṣùgbọ́n ẹran tó dẹ́ bá àwọn ọdẹ bá jọ pa wọ́n jọ ní ni o ẹnìkan ò jẹ́ nìkan lọ́wọ́ ní Yorùbá fi máa sọ pé kò sí àgbà nígbó ọ̀kẹ́rẹ́ gbogbo ń tá a bá ti pè ní nǹkan gbogbo wa àwọn àmàmù àtàwọn àfáà ẹnìkan wá jọ ọmọ kékeré lọ́wọ́ èjì ọmọ kékeré ló fi adórí imam kò sí bọ̀dá ìmáàmù kò sí ọ̀nkú ìmáàmù bàbá ìmáàmù ni àwọn ìmáàmù star jùlọ lọ́jọ́ orí ń sìn tá a bá bẹ̀bẹ̀ wọn bàbá ìmáàmù là ń pè wọn gbogbo ẹni tó bá jẹ ìmáàmù ń sìn láti ọmọ 40 sí 49 years àbúrò mi ni
lọ́jọ́ orí ṣùgbọ́n tí n bá dọ́dọ̀ wọn bàbá wa ìmáàmù ni gbogbo tábà tí wọ́n á pè ní àwọn àjọṣepọ̀ àwọn imams àti alfas ìmáàmù kan ò kéré ń bẹ̀ àáfà kan ò kéré tó bá ti ń di pé ẹ̀yin wo nìyẹn ọba bàbẹ nígbà táwọn bàbá wa ń dá kínní ilẹ̀ bó ń bá ba tiẹ̀ wà á sọ fẹ́ tí bá ń sọ bẹ́ẹ̀ pé kò lórí tó máa rò níjọ́ wọ́n gba òmìnira nàìjíríà àwọn bàbá kan ò tí ì dáyé ńgbà náà táwọn ọmọ wọn sì jẹ gómìnà àwọn bàbá kan ti dáyé tí wọn ò bá wọn dá sí òmìnira nàìjíríà Awólọ́wọ̀ ń bẹ ẹni tó jómìnira tó gba òmìnira nàìjíríà kò rí pírẹsidẹ́ǹtì nàìjíríà jẹ ọmọ Awólọ́wọ̀ kankan ò jẹ pírẹsidẹ́ǹtì nàìjíríà torí pé nàìjíríà kìí ṣe ogún Awólọ́wọ̀ tó bá jẹ́ pé ogún Awólọ́wọ̀ ni pé Awólọ́wọ̀ ló dájà pásánálì òun ló sì gba nàìjíríà tó wá jẹ́ nǹkan rẹ̀ báwólọ́wọ̀ ò rí jẹ àwọn ọmọ rẹ̀ ò rí jẹ báwọn ọmọ rẹ̀ ò rí jẹ àwọn ọmọ rẹ̀ ò rí jẹ ẹnìkan kan ò tiẹ̀ lè bá wọn dá sí alimadu la arọ́bíà nàìjíríà ní ìṣù táwọn ló ní sọ pé òun fẹ́ lọ jẹ mùdírù mbẹ bàbá má dùn lónìí àwọn ọmọ wọn náà ní ọmọ jẹ mùdírù mọ́ríkàsì wa lágége táwọn ló ní sọ pé òun fẹ́ lọ jẹ mùdírù bẹ̀ nísìn Sheikh Adamu ló ní àwọn ọmọ wa àtàwọn ọmọdé wọn náà wọ́n mọ jẹ mùdírù àwọn bàbá méjì tí mo dákọ Ọlọ́run ní jẹ́ kí olóríire ọtán nù ràn wọn débi pé ìdára wọn yọ wà bọ́ síbòmíì tó bá yẹ kó dénú mi lóòótọ́ Ọlọ́run ní jẹ́ nǹkan tèmi náà bọ́ sọnù Samson ní ìsìn àwọn ọmọ bàbá Samson náà jẹ́ mùdírù bẹ̀ torí pé bàbá wọn ló ní ṣùgbọ́n Nàìjíríà Awólọ́wọ̀ ṣe wàhálà kọjá pírẹsidẹ́ǹtì àwọn ọmọ rẹ̀ kẹ́kẹ́ ìjẹ́bìsìn torí pé kìí ṣe personal institution ni so rábítà ẹnì kankan kọ́ ló lè dominate ẹ̀ bó bàbá rẹ̀ wà ńgbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kalamun farik single handedly ó ní Mandela jà fún independence South Africa ó lò 27 years in prison 27 years ni Mandela ló fi ṣẹ̀wọ̀n lórí pé ẹ̀yin èbó ẹ máa lọ ẹ fi ìlú wa South Africa lẹ̀ fún wa àlédáṣe ọjàjà ọgbà òmìnira ńgbà ògbómìnira wọ́n fi ṣe president wọ́n fi họ́nà rẹ̀ ńgbà parí táàmù wọ́n tún ní kọ́ wá ṣe táàmù míì torí pé ó ní orí pípé ó ní rárá torí pé mo dá pa kò sọ pé kí n dá jẹ ìwíniwí onílé ìfọ̀nìfọ̀ àlejò onílé tó ọba lálejò tó gbóúnjẹ fún ọ tó fi ẹran kan sórí oúnjẹ tara rẹ̀ tó kó ẹran mẹ́fà sórí oúnjẹ tiẹ̀ tó bá ní ọjẹ tán ó yẹ kí wọn lóore sọ pé ẹja jẹkù ẹ wo bí orí Mandela ṣe pé ọmọ Mandela wọn lọ́wọ́ jáde tó nítorí pé bàbá àwọn lọ gba independence South Africa díàfọ́ gbogbo àkóso South Africa ọwọ́ ọ̀ràn àwọn lọ́gbọ̀dọ̀ wà 27 years ni Mandela fi jìyà nínú ẹ̀wọ̀n láì ṣe ọ̀rọ̀ pásánà tí ó sọ ọ̀ràn rẹ̀ tẹ́ bá yẹ 27 years ní ọjọ́ orí rẹ̀ tó lò èyí wà lẹ́wọ̀n sófi 27 years ń gbádùn kò fi gbádùn náà nítorí odidi pé ó ń jà fún institution nǹkan tó yẹ pé kèé sàdánì tirẹ̀ ọwọ́ adé wọn fi jẹ president olóníyì oníyì wọ́n parí tẹ̀ ní ọ̀yẹ́ wọn ní bàbá ọ̀nà post ẹ̀yin náà ni ẹ tó wá jẹ́ onírárá ẹ̀jẹ̀ lómi náà jẹ́ lójú ayé wa bó ṣe kọ́rọ̀ rábítà orí nu Sheikh Adamu ló ní lórí rábítà wọn ò sọ pé gún àwọn ni bàbá dáadáa yẹn kọ sínú wàsíyà wípé gbogbo nǹkan rábítà inú tẹ́ ní pín ní nǹkan rábítà wà o ẹnìkan sáwálé jáde lónìí kó ní legacy Sheikh Adamu la fẹ́ bàjẹ́ rábítà ìṣogun Sheikh Adamu ọlọ́run kọ́kẹ́ wọn kọ́gẹ̀ wọn gbogbo ẹni tó bá jẹ́ wípé Sheikh Adamu entitled sí ìbínú kankan lọ́dọ̀ rẹ̀ ní tí mo fi kó pé ní pé nígbà Sheikh Adamu èsì màláíkà wọ́n lè láwọn tí wọ́n ṣẹ̀ ṣùgbọ́n Sheikh Adamu ọ̀sẹ̀ èmi tó bá jẹ́ wípé mo wá ní ìbínú kan tí mò ń bí sí Sheikh Adamu ìbínú òdì nìyẹn náà tí n bá ru aburú sẹ́ aburú yẹn ọ̀dọ̀ mi ló máa padà sí. so Sheikh Adamu sọ wípé rábítà ogún àwọn ni therefore ẹnìkan ò lè nírònú gidi kọ́ wá ní torí rábítà tí wọ́n dálẹ̀ yìí Sheikh Adamu ni wọ́n fẹ́ bájà nítorí kíni ṣé mẹ́ríkàsì la dálẹ̀ ni ṣé mẹ́ríkàsì la lọ tọ́bọ̀ ni alọ́tọ́bọ̀ ní tẹ́ gbogbo àwọn bàbá wa lẹ́jọ́ ní ṣùgbọ́n tí à ń feel ignored tí à ń feel abandoned àwọn kan sọ pé ó yẹ ká ẹ lọ́bẹ̀ alọ́bẹ̀ náà times without number ngbà tó rí wọn òkú à ń sọmọdé náà alọ́bẹ̀ àríkẹ́ ẹ gbàgbé ẹ this thing has been personalized alọ́bẹ̀ àríkẹ́ the principles that necessitated the 1994, the 1964, the principles that necessitated the establishment of 1964 Rabita has been set aside. It has been set aside. Àwọn èso méke náà. Wàláì tàláì, wàláì àìsàn méke. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ẹni tí ọ̀wọ́ 50 nù wọn lọ́pọ̀ jù tẹ́ fi dá Rabita àlùbáríkà ńlẹ̀. Ẹni kágbẹ́ni dákẹ́ ká máa wòran ogun bàbá gbogbo wa. Ẹni tó bá sọ pé ṣé bàbá rẹ níbẹ̀ ẹ̀ lókè ìwọ bọ́sẹ̀gbẹ́ kan ọmọ núrò ọ̀nà téèyàn là báyìí ẹnìkan ní lànà ìgbẹ̀yàn ní ìtọ̀ ọ̀nà téèyàn máa là títí máa dáàtọ̀ ọ̀nà tí ó dá sínú ilé ẹnìkan nìyẹn
láti inú ọgbà rẹ pé èmi nìkan ní ìmọ̀ gbà náà bí wọnú yàrá mi ṣùgbọ́n ọ̀nà tó bá ti lè jẹ́ wípé gbogbo ìlú ní ọ̀nà ọwọ́ akó kò ṣeé gbà ẹnìkan wá bọ́dọ̀ ọwọ́ la ọ̀nà tí ó fi ṣeé gbà òun nìkan kọ́ lọ́lọ́ náà tí wọ́n bá họ́nà rẹ̀ wọ́n máa dákọ̀ rẹ̀ pé lágbájá lọ́lànà yìí bá a ṣe họ́nà Sheikh Adam torí pé ẹni tó tọ́ sí láti họ́nà ni àwọn ni wọ́n gbé ìlànà wá kódà kìí sáwọn nìkan wọ́n là àwọn ni wọ́n mú wá pé ẹ̀yin bàbá igbó ìkún ká lè máa rọ́nà rìn àwa imams and alfas nílẹ̀ Yorùbá àtàwọn àrọ́mọdọ́mọ wa tí ń bọ̀ ẹja lànà Sheikh Adam ló mú ìmọ̀ràn ẹja lànà wá kí sáwọn nìkan wọ́n dàlà wọ́n bẹ náà ń tọ́ mọ́kọ́ àwọn bàbá yòókù náà wọ́n mọ́kọ́ wọ́n má dà ẹni tí wọn ò tí ì bí nílẹ̀ Yorùbá yìí yóò control rabita tó bá jẹ́ pé tí wọ́n torí rẹ̀ dálẹ̀ la bá fẹ́ dúró lórí lóòótọ́ so ẹ̀yin ọmọ mẹ́ta ń sọ wípé mọ̀lánà lẹ́fẹ́ bájà mọ̀lánà ẹlòmíì ní Sheikh Adam ogun Sheikh Adam wọ́n fẹ́ parẹ́ mọ́tẹ́ ń sọ rọ́bìtà ìṣogun Sheikh Adam aleyhi rahmatullah kọ́lọ̀ kẹ́ bàbá mo sọ lásọ tó sọ I can defend that in the court of law I can defend it in the day of accountability ana astati an Abdul Hakim bin Abdallah al-Mudir ajigini astati an udafi an hada fi hadhihi dunya wa astati an udafi an hada al-amr yawm al-qiyamah rọ́bìtà ìṣogun Sheikh Adam kìí ṣogun bàbá jigini kìí ṣogun bàbá madu kìí ṣogun bàbá sunu kìí ṣogun bàbá níwò kìí ṣogun alaji kìí ṣogun bàbá mudathir kìí ṣogun bàbá wa basunu kìí ṣogun bàbá ẹlẹ́sìn mẹ́ta kìí ṣogun bàbá kàràṣí gbogbo wọn wọ́n ti ṣe wàhálà tẹ́jọ́ lànà ogun gbogbo wa ni gbogbo ẹgbẹ́ jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tẹ́jẹ́ tó tẹ́jẹ́ dẹ́ta tẹ́bà ti sọ Yorùbá tó ti jẹ́ imam and alfas as the name implies Rabitatul A'immati wal Ulama bíbélà di Yorùbá Edo and Delta so a gbọ́dọ̀ rí munasaba láàrin orúkọ tí nǹkan jẹ́ àti sáfíìsì tí nǹkan wọ́n máa rẹ́ńdà náà ẹ lọ secretariat Rabita wọ́n gbé identity state kọ̀ọ̀kan sí tọ̀ṣun tèkó tìbàdàn tọ̀yọ́ ti èkìtì tòǹdó wọ́n wá gbé identity markazi iléke markazi sí ọwọ́ àsìkeje ilẹ̀ Yorùbá mẹ́fà ń tẹ́ bá fẹ́ kẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ sọ́bì ọ̀nà ní ọ̀sẹ̀gẹ̀ markazi ìṣẹ̀gẹ̀ markazi ìdè markazi rí ju ẹ̀kan lọ ní 2019 tí mo lọ sí hajj mo ní ilé ọ̀dọ̀ bàbá wa àgbàlagbà alálùbáríkà ilé kí wọn ẹjẹ wọn wọbẹ̀ lẹ́ẹ̀kan mo sì jáde so n lè sọ pé bí structure ṣe rí ní kọ́lọ́ mọ́jọ bàjẹ́ therefore n tí mi ò ní kankan bẹ̀ kí mo fẹ́ mọ̀ ṣẹ̀gẹ̀ sí markazi ti ẹ̀ síbi tí èèyàn lè ṣẹ̀gẹ̀ tó bá jẹ́ pé èèyàn bá lórí pípé ẹni tó bá ti ń fura jù pé wọ́n dọ̀dọ̀ wa ẹ kí n so náà ìfúrásẹ̀pọ̀ tó báyìí ẹ lọ secretariat ní Bódìjà. Sheikh Adam ní ń bájà ẹ lọ sí secretariat Rabita tá a pè ní Rabita tó dáa yìí mọ̀ wáyé ìlànà yìí àkójọpọ̀ líìgì àwọn imams àtàwọn àfáà nílẹ̀ Yorùbá ẹ já nílẹ̀ Yorùbá nìkan nílẹ̀ Yorùbá ẹ wá lọ wo oúnjẹ débẹ̀ Ọ̀yọ́ state nílẹ̀ Yorùbá Lagos state nílẹ̀ Yorùbá Ọ̀ṣun state nílẹ̀ Yorùbá Èkìtì state nílẹ̀ Yorùbá Ondo state nílẹ̀ Yorùbá àti Ògùn state nílẹ̀ Yorùbá state mẹ́fẹ́ pàtó wà lẹ́yìn Yorùbá wọ́n gbé sí ó make sense wọ́n wá gbé síbẹ̀ markaz sẹ́yìn wọn markaz náà lè gbọ́ ṣé Sheikh Adam nìkan ni àáfàá tí a jọ dálẹ̀ táwa nílé kéwù fúláàgì má dùn fúláàgì kàràṣì bàbá lódò òkúndà fúláàgì àwọn òkè àrẹ́dà àbí wọn nílé kéwù because ẹ̀yin èèyàn ẹ máa ń ja reality níyàn ẹ̀yin èèyàn wa tẹ̀ ń jà gbọ̀ngàn ẹ̀dẹ́gbà kẹ́ẹ̀dé secretariat Rabita tí wọ́n pè ní Rabita tó rà yí mẹ́tì wáyé wúlà mọ́ yìí bíbí láti Yorùbá kẹwàá rí stéètì Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà àmì ìdánimọ̀ wọn kọ́ wà ń bẹ̀ káwá gbé àwọn ọmọ máàdù káwá lọ gbé identity máàdù sí kó sì keje sẹ́ẹ̀ ní bí a pé kí ló mú yín sẹ́ẹ̀ ní bí a pé máàdù nìkan nílé kéwù ni ṣé bàbá máàdù nìkan ni bàbá tó nílé kéwù ẹ mẹ́jọ àjá alábòsí Sheikh Adam ìsàbòsí Sheikh Adam ìsàbòsí àwọn ọba àbòsí lọ́wọ́ Sheikh Adam Abdullahi Raloyi ẹ ti jáde tán ẹ ti pè àkókò tí èsì tán àwọn àgbà jáde tán fún yín tẹ bá béèrè ọ̀rọ̀ a máa sọ fún yín lọ́wọ́ kankan tẹ́lẹ̀ dọ́tí kẹ́mọ́ bẹ́ẹ̀ kẹ́mọ́ sí pé kẹ́mọ́ bàálù kọjá tí lọ èmi máa analyze ọ̀rọ̀ ana Abdul Hakim wàlílá alhamd ọlọ́fọ́ mi náà sí ibo hikma mi ní bú yín mi ní bàálù kọjá mi ní parọ́ mi ò lè ní bú àgbàlagbà fà kankan mi sì ní bẹ́lọ̀ kí sí àgbàlagbà fà kankan bàjẹ́ ṣùgbọ́n ọya ẹ kà dáhùn béèrè gbogbo ẹ̀kẹ́ sọ pé legacy Sheikh Adam fẹ́ bàjẹ́ tẹ bá dé Rabita ní Bódìjà ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ó yẹ lọ gbé kú ọ̀rọ̀ tá a fẹ́ sọ gan náà ni ó ẹ̀sẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ iye àwọn èèyàn tí ọ̀rọ̀ òye lẹ̀ ọ̀ya ẹ lọ gbogbo èèyàn tẹ́jẹ́ mùsùlùmí lẹ̀ Yorùbá ẹ bá wa lọ sí Bódìjà ní secretariat Rabita níbi tá a pè ní Rabita àwọn àfáà àtàwọn imams nílẹ̀ Yorùbá wọ́n wá gbé identity state mẹ́fẹ̀ẹ̀fà Yorùbá síbẹ̀ wọ́n wá gbé identity markazi nìkan síbẹ̀ gẹ́gẹ́ bí ilé ike kó sì keje isn't that hypocritical
ṣé yẹ sábùsì ṣé bá ṣe kádàmù bẹ láyé ṣé wọ́n gbé nǹkan kan tí wọ́n fi mọ̀ pé ṣé kádàmù ọ̀gá gbogbo wọn báwọn èso ọ̀gá gbogbo wọn kí ló dé kí ni flag yẹn wá mẹ́ ẹ bẹ̀rẹ̀ ibú ẹ bẹ̀rẹ̀ ìpè no problem we will establish the reality so that people will understand what we are saying that we are not opposing Sheikh Adam. Sheikh Adam was our legend. Sheikh Adam was one of our mentors. He was one of our legends. Sheikh Adam is one of our Sheikh Adam was one of our heroes. May Allah be pleased with them all. Ọlẹ́kọ̀ọ́ta amúlára Sheikh Adam, ọlẹ́kọ̀ọ́ta amúlára Babamadu, ọlẹ́kọ̀ọ́ta amúlára Alajagba, ọlẹ́kọ̀ọ́ta amúlára Abaki, Asadoni. Alayhim rahmatullah. Ẹwà gbogbo ẹ̀tẹ́ pariwo tẹ́ pé ogun Sheikh Adam wọ́n fẹ́ bàjẹ́ ṣé ń tẹ́ ẹ lọ ṣe sí secretariat Rọ́bítà sọ bá ó kọ tí Rọ́bítà jẹun Rọ́bítà jẹ́ Rọ́bítà tó láyé mẹ́tì wáyé wúlò àmáyé the League of Imams and Alfas Yorùbá láǹdì àwọn Alfas ọ̀pọ̀lọpọ̀ wọn wá nílé kéwù ẹ wá gbé fúláàgì gbogbo identity gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó ń jẹ́ ilẹ̀ Yorùbá ẹ gbé síbẹ̀ ẹ wá gbé identity mọ́kàzì nìkan gẹ́gẹ́ bí ilé kéwù síbẹ̀ flag Madula, flag Talimuda, flag Karashida, flag Shamsuda, flag Islam Dinida. Because ẹ kàn ń mọ̀rọ̀, ẹ kàn ń bínú. Láyé kí ni máa ń nàkún ṣáná àwọn ọkọ̀ mìíràn látàrí òdìdí owó akábòlì takwa. Ẹ̀yin ilẹ̀ ń jẹ́ káwọn ọmọ sí ìtàn, àwọn èèyàn náà tàn gan. Àmọ́ bí Rọ́bítà ṣe bẹ̀rẹ̀, ẹ sọ pé àpọ̀, ẹni tá àkọ́kọ́ ṣe tá a lọ fíìdì. Rọ́bítà àkọ́kọ́ tí a kọ́ ṣe pẹ̀lú Sheikh Adam àti gbogbo wọn, inú pálọ̀ wọn lò. Ẹni ibẹ̀ òkun, Rọ́bítà wọ́n ti ṣe láàyè kan tí Sheikh Adam ti sọ pé kíní yóò ti kún tó àtúnú àwọn èèyàn kan kó tó lọ wá àwọn èèyàn kan wá o kó tó wá sọ pé táwọn ṣe next meeting wọn ni yes ó ti rí bó ṣe yẹ kó rí bọ̀ oríire ìtètè bẹ̀rẹ̀ yàgùwà ní tí ò yé nínú Ọlọ́run sọ ní Kùránì kazayi in akhraja shata ní tí a máa ń mọ̀ oríire ní nǹkan yìí yọ kọ̀kọ́ jáde kékeré wasta glado tó bá yá ní ọmọ wa gbàgbára wasta wa tó bá wá ní ọwọ́ àrẹsẹ̀ múlẹ̀ ẹ̀ ní pé tọ́lọ́wọ́ fi bá Rọ́bítà lónìí kazayi hadi Rọ́bítà nígbà tó dẹ́pà ní ẹ̀wà kìí ṣe bá fẹ́ dáṣẹ́ rẹ̀ kankan rú dẹ́pà ní ẹ̀wà àwọn ń wá ní tó fi jẹ́ pé Sunni ni ní o Sufi ni ní o ìkíníkan ni ní o nílẹ̀ Yorùbá tí bá ti jẹ́ àfà tí jẹ́ imam ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum níta wájà fún un. Rọ́bítà ń ti sú àwọn èèyàn bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ìbàdàn Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá bá ṣàlékún oríire bàbá nígbà tọ́rọ̀ kẹsẹ̀ lọ́jà àbá láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ Rọ́bítà gbogbo wa la wà ń bẹ̀ táwọn èèyàn fẹ́ yarí pé kí ló dé ganan kini ti kúrò lórí ibi tí àwọn bàbá wa gbé sí bàbá wa wọ́n bá gbalẹ̀ Ìbàdàn wọ́n pòwe fún wa ní nígbòjẹ̀ kọ́mọ tó rí ẹ̀ pé ni wọ́n ní síbìrù wàsọ́bìrù wàrọ́bìtù agbọ́yé èmi wá ń sọ fún yín pé ìdákí làlàkà síbìrì kúlì sọ́bùrì mọ̀ọ́díkùn fàṣọ́bùrù ní fàtà fi gẹ́yìn mọ̀ọ́dí ìyí jahanun yàrá máa tó ní lọ́dọ̀ àti ìdàkú làlàkà síbìrì bó wọ̀ kó ní ìdàkí làlàkà síbìrì bó wọ̀ kó ní ìdàkú làlàkà síbìrì ẹgbẹ́ ọlọ́kan nínú yín ọlájí ti ní tí ọmọ kéwú tú ṣẹ́gàrí ìlànàmù kọ̀ máa wọ̀ lọ́sálẹ̀wù ẹni tẹ́ lẹ́nu rẹ̀ rùn yẹn ṣé láàmúyá rẹ̀ nìkan ní tí mú mi ṣé òde láàmúyá tí mú mi kò ní problem ìmọ̀ kéwú tú ìlànàmù tó bá yẹ pé àwa fẹ́ jẹ́ àṣà àwọn ọmọ tá a bí gẹ́gẹ́ ìlànàmù àwọn ọmọ tá a kọ́ gẹ́gẹ́ ìlànàmù bárakàlá fi wà lẹ́yìn wọ́n ti tó àṣà ṣe tí wọ́n ní kọ́là ìnírẹ́ǹtì èmi ìkẹ́kù yẹn ní ìsìnkú àwọn àdébẹ̀ tọ́ba yẹ pé kájọ sọ̀wọ́ èbú àwọn ọmọ kéékèèké ni máa kó jáde iglet tí ìnírẹ́ǹtì ọmọ bíbí ìnírẹ́ǹtì ọmọ kéwú bárakàlá òfin ìlú ààrẹ yìí tí wọ́n sọ̀rọ̀ kalẹ̀ tẹ́ẹ̀tún yẹ̀wò pé pẹ̀lú èjì uqsimu billah alladhi rafa'a as-samawati bighayri amadin ṣùgbọ́n ìyẹn kọ́ la dàda fẹ́lẹ́ pẹ̀lú yín àwọn fẹ́ sàlàyé fáwọn èèyàn tí wọ́n jẹ́ constructive critics tí wọ́n sọ pé yes Rọ́bítà yẹn nídìí kéèyàn orí fọ́ọ̀mù ẹ̀ lóòótọ́ torókó ti kúrò lágbọ́n ní tí wọ́n gbélé ṣùgbọ́n kí ló dé tà ní lóko míì àlélókọ míì torí pé kìí ṣe nǹkan míì láfẹ́ ṣe that is the answer the accurate answer the appropriate answer àlélókọ míì torí pé kìí ṣe nǹkan míì láfẹ́ ṣe Alhaji Daud mọ́lásán mú fi ilẹ̀ Yorùbá gbà ti bẹ́tà wọ́n lẹ́gbẹ́ tán dálẹ̀ náà wọ́n ní mission tí wọ́n tẹ́ gẹ́gẹ́lẹ̀ ṣùgbọ́n kí ni mission táwọn bàbá fi dáwọ́ bí káfíńlá yìí mọ̀ wálé wúlà máa yìí lẹ̀ ní 1964 kó lè jẹ́ ọ̀bẹ̀rẹ̀ láti jẹ́ pé gbogbo àfà àti gbogbo máàmù ilẹ̀ Yorùbá ni wọ́n wà lábẹ́ lásìkò òrùn tó rùn nípa wọn lásìkò òjò tó jò nípa wọn èyí wá sí tẹ̀lé àwọn kẹjáde nítorí pé wọn ọ̀dọ́ ọmọlé kéwú àbí nítorí pé àkídá yóò papọ̀ no eléyìí ṣe Rọ́bítà alùsùnà nìkan kì í ṣe Rọ́bítà oníṣúfì nìkan máa bọ̀ nígbà tójú bá kojú àlámátọ́ wallahi tallahi àṣì fún bẹ̀bí láìláìláìláìláwà tààrà the door is open táwọn ní bàbá lọ́dọ̀ ìsọ̀fà lónìí pé ok ìdá fi mọ̀ pé wàlọ́yàwó ìsọ̀màlì wàlọ́yà ìsọ̀màlì wàlọ́yà ìsọ̀màlì ẹni káwọn bàbá kéde wípé Rọ́bítà tó láyé wà ní wùlà máa yí o ó ti padà sí ibi tí wọ́n fi sí ní 1964 wípé
inclusiveness wà o ẹ̀yẹ ní káwọn kò kéde rẹ̀ wọ́n wá sọ bí ti gbogbo owó ti pàdé wallahi á lọ kẹ́lò kékeré wọ́n bẹ́ẹ̀ jọ lórí ní kálukú lọ́lọ́run ṣe lórí láàyè bọ́ bá ní àṣà ọ̀rẹ́ wa kan ó ní wọ́n lòun ọ̀gbọ́n ó lóun ní ṣùgbọ́n mo sáà àwọn ìsìláwọn ọmọ wọn níbẹ̀ ni ẹnì kankan kọ́mú tẹ̀sán bí kọ̀ǹtù wọn a jẹ́ pé mo gbọ́n nǹkan tó wọ lọ́dọ̀ ara rẹ̀ ni gbogbo kálukú wa ló ní ibi tá à ń darí ẹ̀yìn challenge rèé o Malam Ahmed challenge mo fẹ́ mú wáyé fún gbogbo ẹ̀yìn kẹ́lò pé wọ́n fẹ́ mọ ìfúnnáfíà ìkówó jẹ ni lọ́fíà tá a dálẹ̀ fẹ́ bá a ṣe dálẹ̀ tó láti ní àkáǹtì number bank account details tó bí àwọn ọmọ rọ́bìtà so owó tẹ́lá sọ sí rọ́bìtà àkáǹtì nìkan ni ó lọ àkáǹtì iṣẹ́ ìdàrú nìkan ni ó lọ àkáǹtì ìmáàmù sẹ̀kẹ̀tẹ̀rì kọ́ ni ó lọ àkáǹtì ẹ̀sìn ìwà kọ́ ni ó lọ àkáǹtì dr dawud eléyè kọ́ ni ó lọ àkáǹtì àbálẹ̀ dr dawud àbálẹ̀kẹ́dá kọ́ ni ó lọ àkáǹtì olórí ẹbí kọ́ ni ó lọ àkáǹtì kọ́sìn kọ́ ni ó lọ àkáǹtì rọ́bìtà gẹ́gẹ́ wallahi ni ó lọ rọ́bìtà ṣẹ̀fẹ̀ gbọ́ báyìí owó ti wa làwọn tó ń ná sí owó wa làwọn tó ń ná sí owó wa làwọn tó ń ná sí bàbá olúwo fi owó tó owó lẹ̀ wallahi kọ́lọ́ bá sọ bàbá lẹ́sẹ̀ rí àwọn èèyàn gbìyànjú gan owó wa èmi gangan alùpùpù wa bá dìgbì ni wallahi mo náwó mi sí Sheikh Dawud múlànà mọ́lá sọ wọn náwó wọn sí ìmáàmù sẹkẹtẹrì wọn náwó wọn sí dr eléyè náwó wọn sí dr abanikanda náwó wọn àmì tààwọn bí wọn náwó wọn ẹ wá jẹun sọ fún yín parí èmi alùpùpù wa bá dìgbì ni mo ń fọwọ́ ẹnu sọ fún yín o nínú bọ́ọ̀dù mi báyìí kò sẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ní sẹ́gbẹ́ ẹ gbàgbé ẹ̀ èmi sẹ́gbẹ́ ọ̀mbrẹ́là tẹ́lẹ̀ yìí jẹ́ tó jẹ́ pé wọ́n fààyè gbà pé gbogbo ẹni tí bá ti ń jẹ́ imam gbogbo ẹni tí bá ti ń jẹ́ alim lẹ́ Yorùbá wallahi mo fi dá sí èmi sẹ́gbẹ́ ìsìnú tààwùn ìsìnú àsáwùdí ìsìnú nẹ́sípàtì ìsìnú kọ̀ríbù ìsìnú àsáwù ìsìlámì nínú ẹgbẹ́ mọ̀ ń sọ mọ̀ wà ní àsáwù ìsìlámì o mọ̀ wà ní ẹni tí ń rẹ̀ ẹ̀sìn tó fẹ́ gbìyànjú àti rẹ̀ sí lọ́wọ́ etí wọ́n ní pé the name àwọn àsáwù ìsìlámì àwọn àsáwù ìdí rẹ̀ mọ̀ ń ṣe nẹ́sìn fún díìní o bọ́lá ti fún mi ní kàkà o nẹ́sípàtì rẹ̀ tààwùn rẹ̀ ní ẹsẹ̀gbẹ́ ẹgbẹ́ tó ìṣe láti ìgbà mo ti wà ní ọmọ 20 plus 30 plus 40 plus tí mo fi akọjá 50 níwà sí ìmọ̀ ẹsẹ̀gbẹ́ fún kíni mọ̀ ń wá kíni máa sọ pé jómi lọ́wọ́ tẹ̀lé fìjọ́ lẹ̀ ìtẹ́lẹ̀ fi ní ìtumọ̀ sí mi ni pé kìí ṣe ẹnìkan ló ní gbogbo ẹgbẹ́ tà sọ ẹnìkan ló ní tàbá wọn kan Asam Islam ẹnìkan ló ní Asam D àwọn kan ni wọ́n ní Asam Sunna àwọn kan ni wọ́n ní Nasfat àwọn kan ni wọ́n ní Kọ̀ríbù àwọn kan ni wọ́n ní Nawaruddin àwọn kan ni wọ́n ní Islahudeen ẹnìkan ló ní Rabitatul A'immat wal Ulama ẹnìkan kan ló ní gbogbo àfà gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá ìlú àti dẹ́ta ló ní díàfọ̀ ọmọ tí wọn ò tí ì bí tí a bá bí tán lónìí tó sì wà jẹ́ pé ó jẹ́ alimu àbí ìmáàmù nílẹ̀ Yorùbá yìí ó ní share stakeholder ní Rabita we are all stakeholders of Rabita àwọn kan ní ìlànà yes ẹnìkan ní ìlànà ìgbẹ́ èèyàn ní tọ́ ẹni tó bá ọdẹ tó bá dẹ́ran pa lọ lẹ́ran ṣùgbọ́n àwọn ọdẹ tí wọ́n bá jọ pawọ́pọ̀ pẹ́ran gbogbo wọn jọ ní o assalamu alaikum warahmatullahi wabarakatuh.